àwọn ọ̀jọ̀gbọ́n kan náà fi ń pè mí pé tí bàbá Ìjẹ̀bú ṣe yẹn pé ó jà wọ́n lójú, ó ṣe pàtàkì sáwọn. Bí àwọn yẹn ṣe ń rí lèmi náà ṣe rí. Tí ó bá jẹ́ pé tó wáyé nínú ìpàdé yẹn àti àjọsọ tí wọ́n jọ sọ tí àtẹ̀jáde jáde lórí rẹ̀ tí àwọn ọba méjèèjì tí wọ́n dẹ̀ tọwọ́ bọ̀wé fún, wá jẹ́ pé bẹ́ẹ̀ ló ń lọ, ìdàgbàsókè, ìlọsíwájú, àlàáfíà yóò máa jọba ní ilẹ̀ Yorùbá. Torí pé tí àárín àwọn ọba méjèèjì yìí bá tó bá gúnrégé, tí àjọṣepọ̀ wà, tífẹ̀ẹ́ jọba láàrin wọn, ẹ rí i pé àwọn nǹkan mèremère, ìdàgbàsókè, ìlọsíwájú, àlàáfíà tá à ń béèrè fún ilẹ̀ Yorùbá yóò tètè wá sí ìmúṣẹ. Torí pé àjọsọpọ̀, ìṣọ̀kan yóò máa wáyé láàrin wọn. Ìjáde kan wá jáde láti ààfin Kabiesi, ìyẹn Kabiesi ọba Aláàfin tìlú Ọ̀yọ́, lórí ìpàdé ìpẹ̀tùsáwọ̀ yẹn tí mo fẹ́ mú wá fún yín, tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ kí a jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí, gẹ́gẹ́ bí àtẹ̀jáde yẹn bó ṣe jáde láti ààfin Kabiesi, ìyẹn Aláàfin tìlú Ọ̀yọ́, tí ẹni tí í ṣe olórí akọ̀ròyìn láàfin Kabiesi Alaafin tìlú Ọ̀yọ́ tí ó gbé jáde, ìyẹn Bọ̀dé Dúrójayé. Kí ló wà ńbẹ̀? Kí ni wọ́n sọ? Kí ni wọ́n wí? Ẹ jẹ́ á farabalẹ̀ ká jọ gbọ́. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Àwọn àgbà wọ́n ní ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu, fíní ládìẹ tó pè má bọ̀. Àwa àti yín á mọ̀ lọ́re o, àwa àti yín á mọ̀ bọ̀rẹ̀. Àwọn ajogun wọn ò ní lágbára lórí ìṣẹ̀dá wa. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé mo ṣe ètò kan níbi ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn nípa ìpàdé ìpẹ̀tùsáwọ̀ tí ó wáyé nílùú Èkó lásìkò tí bàbá olówó tabua, bàbá Ìjẹ̀bú, ìyẹn olóyè Kẹ́sìntìn Adébútú, lásìkò ayẹyẹ ètò ọjọ́ ìbí bàbá Ìjẹ̀bú, ó ní ìpẹ̀tùsáwọ̀ yẹn wáyé tí kábíyèsí méjèèjì, ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́, tí àwọn méjèèjì tí wọ́n sì tọwọ́ bọ̀wé, tí wọ́n gbà láti jẹ́ pé kí àlàáfíà kó jọba láàrin orí ìtẹ́ méjèèjì, kí ìdàgbàsókè àti ìlọsíwájú kó lè bá ilẹ̀ Yorùbá. Mo gbóríyìn fún ọgbọ́n, ìmọ̀ àti òye tí bàbá olówó tabua, olóyè Kẹ́sìntìn tí wọ́n lò, ìyẹn Adébútú, bàbá Ìjẹ̀bú, láti jẹ́ pé kí irú ìpàdé yẹn kó wáyé. Torí pé kì í ṣe bí àkọ́kọ́ tí àwọn kábíyèsí méjèèjì yẹn tí wọ́n kọ́kọ́ ti pàdé nìyẹn, látìgbà tí awuyewuye yìí ti ń wáyé. Kì í ṣe méní, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta. Ṣùgbọ́n nítorí wá jẹ́ kí nǹkan sára, kí n gbóríyìn fún bàbá Ìjẹ̀bú lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn, ó ní bí wọ́n ṣe rí ìjókòó yẹn gbé kalẹ̀, tí wọ́n rí àtúnṣe yẹn ṣe. Lẹ́yìn ọ̀bá rí pé ó yẹ ká kí bàbá yẹn, èmi rí àwọn ọ̀jọ̀gbọ́n kan náà fi ń pè mí pé tí bàbá Ìjẹ̀bú ṣe yẹn pé ó jà wọ́n lójú, ó ṣe pàtàkì sáwọn. Bí àwọn yẹn ṣe ń rí lèmi náà ṣe rí. Tí ó bá jẹ́ pé tó wáyé nínú ìpàdé yẹn àti àjọsọ tí wọ́n jọ sọ, tí àtẹ̀jáde jáde lórí rẹ̀ tí àwọn ọba méjèèjì tí wọ́n dẹ̀ tọwọ́ bọ̀wé fún, wá jẹ́ pé bẹ́ẹ̀ ló ń lọ, ìdàgbàsókè, ìlọsíwájú, àlàáfíà yóò máa jọba ní ilẹ̀ Yorùbá. Torí pé tí àárín àwọn ọba méjèèjì yìí bá tó bá gúnrégé, tí àjọṣepọ̀ wà, tífẹ̀ẹ́ jọba láàrin wọn, ẹ rí i pé àwọn
nǹkan mèremère, ìdàgbàsókè, ìlọsíwájú, àlàáfíà tá à ń béèrè fún ilẹ̀ Yorùbá yóò tètè wá sí ìmúṣẹ, torí pé àjọsọpọ̀ ìṣọ̀kan yóò máa wáyé láàrin wọn, tí yóò tẹ̀ máa mú ìlọsíwájú àti ìtẹ̀síwájú bá ilẹ̀ Yorùbá. Ìdí nìyẹn tí mi fi kan sáárá sí bàbá olóyè Kensington Adébútú pé wọ́n kú àgbàṣe. Kọ́ba Èdùmàrè kó jẹ́ kí bàbá fi àlàáfíà ara àti ìlera pípé kó jẹ́ ká fi lo ìyókù ayé wọn lókè pẹ̀. Àtẹ̀jáde kan wá jáde láti ààfin kábíyèsí, ìyẹn kábíyèsí ọba Aláàfin tìlú Ọ̀yọ́, lórí ìpàdé ìpẹ̀tùsáwọ̀ yẹn tí mo fẹ́ mú wá fún yín, tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí a jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí, gẹ́gẹ́ bí àtẹ̀jáde yẹn tó ṣe jáde láti ààfin kábíyèsí, ìyẹn Aláàfin tìlú Ọ̀yọ́, tí ẹni tí í ṣe olórí akọ̀ròyìn láàfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tí ó gbé jáde, ìyẹn Bọ̀dé Dúrójayé. Kí ló wà ńbẹ̀? Kí ni wọ́n sọ? Kí ni wọ́n wí? Ẹ jẹ́ á farabalẹ̀ ká jọ gbọ́. Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ mí lọ́wọ́ pé the Lagos Peace Meeting forging a common front for Yoruba land by Bọ̀dé Dúrójayé, Director of Media and Publicity to the Aláàfin, paramount ruler of Oyo Kingdom and the superior head of Yoruba land. Unity is a desirable goal not for Yoruba land alone, but for all nations, especially diverse ones, for progress and development. If attained, it threatens a regional or the nation for pursuit of collective aspirations. It presupposes that citizens voluntarily establish bonds and cooperate and work together in harmony, in spite of differences, for collective societal progress, sustainability and reproduction. Also, unity among traditional rulers in Yoruba land will not only serve as strength, but also bring light to the security, protective and progressive hope of Yoruba land and our generations. Traditional rulers are relevant in the present day. Nigeria, as father of all, custodians, preservers and promoters of the society's culture and traditions. This is true since culture is believed to play a crucial role in the process of development. A society that has no culture is seen as not having identity, and any culture that is not preserved, the society that owns it is heading toward oblivion. Since traditional rulers are the focal point of our culture, they, traditional rulers, should be acknowledged as significant in the achievement of developmental goals. It is a statement of fact that every mind in Yoruba land has been deeply lamenting about elusive unity among the traditional institutions, as Yoruba traditional institution is porous due to disunity and lack of strength to protect and secure Yoruba land. There is no formidable central council of Obas in the region to even issue a statement of appeal and command where necessary, due to absence of coherence among the royal fathers. Worried about this disturbing trend, His Imperial Majesty Ikú Bàbá Yèyé, the Aláàfin of Oyo and the Titan of Yoruba land, Ọba Engineer Abimbola Akeem Owadewa, on ascending the throne of his forefathers, took the bull by the horn, and as a matter of utmost concern, evolved a workable framework of unity, strength, through which he embarked on the advocacy to the domains of some monarchs amid commendation and eulogies. Oba Wade told the royal fathers visited that it is time to close ranks, exile rancid recriminations and acrimony, but to work harmoniously and start partnering
for synergy. According to Aláàfin, Yoruba land stand to benefit immensely when it is properly and honestly restructured, as it has been searching for and scrabbling with the question of unity. Oba Owade noted that unity can only be predicated on mutual trust and understanding, reciprocal friendly, brotherly, sisterly relations, as well as shared interests, values, and aspirations, adding that unity would only best be promoted through tolerance and accommodation of each other's differences, opinions, ethnic, religious, and communal or even regional identities. Unity in diversity is a core principle of federalism. All federations are required to adhere to and actively nurture and entrench expectations associated with this core principle. Nigeria, as a federation with a complex mosaic of diversity, needs to continue to find and deploy ways and means of forging ens ens entrenching and sustaining unity in diversity and national integration. Oba Owade declared that the essence of it was not only to Oba Owade disclosed that the essence of his visit was not only to replicate the Atejade the monarchs during his coronation, but a reaffirmation of his avowed commitment to Yoruba stability, peaceful coexistence and sustainability as a federating unit. However, realizing the importance of peace and unity for progress and development, a peace parley meeting was convened on Friday in Lagos for two prominent traditional rulers in Yoruba land, the Aláàfin of Oyo and the Ooni of Ife. The landmark breakfast meeting was to commemorate the 98th birthday anniversary of the Odole Oòduà, Sir Dr. Kensington Adebukola Adebutu CFR. The event, which was attended by prominent traditional rulers and eminent Yoruba leaders, witnessed the coming together of both the Aláàfin and Ooni in a renewed spirit of peace, unity, and progress, and a reaffirmation of the duo's shared commitment to the unity and advancement of the Yoruba people. The convener of the historic meeting and all those who partook in its success deserve pats on their backs for their pragmatic and visionary instincts, for also focusing on strengthening inter-kingdom cooperation, promoting harmony among Yoruba sons and daughters, and upholding the sacred values of respect and food required by the foregoing Yoruba race. Yoruba sons and daughters, and upholding the sacred values of mutual respect and brotherhood required by the forebears of the Yoruba race. Against this backdrop, every Yoruba son and daughter, including those in the diaspora, must refrain from acts or inflammatory utterances capable of igniting violence in the region. Must refrain from acts or inflammatory utterances capable of igniting violence in the region. Freedom of speech, though sacrosanct, is not absolute, as freedom is a shared one limited by the freedom of others. We must draw the line between free speech and arbitrary spite, as they express grave concern about Yoruba as an entity. The public space has been hijacked by a vocal minority of individuals who promote distorting write-up and audiovisual comments inimitable to the peace and well-being of Yoruba land. We must exercise restraint, bear in mind that as people from the same region,
we should sound deep-seated animosity in our comments about our traditional institution, since traditional rulers are formidable barricades which reinforce peace and security of the nation. There is urgent need for seamless synergy among them with security agencies and government at all levels to fashion a framework for collaboration on security, grassroots mobilization, advocacy and development with the objective of ensuring stability at all times. In the word of the Aláàfin, and I quote, "As custodian of tradition and values, we are the one who keep peace in our rural areas and in various local governments that constitutes our various states. As Nigeria, we must respect our various religious and ethnic backgrounds because it is God that brought us together under one country. Thus, when we understand one another, the security challenges be defining the country will be a thing of the past. As a citizens, let us bury differences, embrace peace, live in harmony, and shun hate comments which have been contributing to increased tensions in Yoruba land. What is more, hate speech or comment is an agent provocateur and precursor to insecurity anywhere in the world. Let us do the path of peace, fraternal relationship and mutual coexistence. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde láti ààfin kábíyèsí ọba aláàfin tìlú Ọ̀yọ́ nìyẹn látọwọ́ ẹni tí í ṣe akọ̀wé ìròyìn láàfin kábíyèsí Bọ̀dé Dúrójayé. Ohun tí àtẹ̀jáde yẹn ń ṣàlàyé fún wa náà ni wípé ó ń pàrọwà fún wa láti jẹ́ pé ká gba àlàáfíà láàyè, ká jẹ́ kí ogún mí nílẹ̀ Yorùbá pàápàá jùlọ láàrin àwọn ọba aládé wa, kí àwa tá a jẹ́ bí abẹ́sìnkáwọ́ tàbí ọmọ ìlú kọ̀ọ̀kan tá a wà nílé tàbí lẹ́yìn odi níbikíbi tá a bá wà, ká mọ àwọn nǹkan tá a máa sọ nípa àwọn ọba aládé wa, nípa àṣà wa, nípa ìṣe wa, nípa ẹ̀sìn wa, torí pé ọmọlúàbí ni wá nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà. Tó sì yẹ kí a máa bá lọ́wọ́ wa, ká máa sọ, ká máa ṣe níṣe, ká máa wí jáde, ká máa kọ jáde, òun náà ni n tó bá ìwà ọmọlúàbí mu. Wọ́n ní àwọn gbóríyìn, àwọn sì kan sáárá sí ẹni tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ gbé ìpàdé àlàáfíà yẹn kalẹ̀, tí ìpẹ̀tùsáwọ̀ yẹn tó fi wáyé láàrin àwọn ọba méjèèjì, ìyẹn olóyè Kẹ́sìntìn Adébútú tí í ṣe ọ̀dọ́lé ilẹ̀ Oòduà lásìkò tí wọ́n ń ṣe ọjọ́òbí. Pẹ̀lú tí ó wá jáde láàfin kábíyèsí, tẹ́ bá sí ìgbàgbé, tẹ́ bá rántí pé èmi náà ti sọ nínú fídíò mi tí mo ṣe gbẹ̀yìn lórí ọ̀rọ̀ yẹn wípé tí ó fi dáa jù tí gbódò orúsọ yẹn tí ó fi lọ pátápátá, òun náà ni kí àwọn ọba méjèèjì yìí kí wọ́n bá àwọn ìsọmọgbé wọn, àwọn abẹ́sìnkáwọ́ wọn, àwọn olólùfẹ́ wọn, kí wọ́n bá wọn sọ̀rọ̀ láti jẹ́ pé kí wọ́n jẹ́ kí ogún ó mí, kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà. Mo sì rò wípé ó dà pé ó ti ń so èso rere pẹ̀lú àtẹ̀jáde tó jáde láàfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ẹ jẹ́ ká mọ èrò àti òye ti yín láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí. Ẹ fi ṣọwọ́ sí wa, à á kà á, à á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè bá káàkiri àgbáláyé. Mo ń fi àsìkò yìí sọ fún yín nípa ilé-iṣẹ́ S2 Ultimate Herbal International, ilé-iṣẹ́ tí wọ́n ń fi ewé àtegbò pòògùn eléyìí láti fi máa wo oríṣiríṣi àìsàn, èyíkéyìí àìsàn tí ó bá ń bọmọ ẹ̀dá wọ̀ yá àjà lágọ̀ọ́ ara. Oríṣiríṣi òògùn ni wọ́n ń ṣe nínú iṣẹ́ wọn. Àtọ̀gbẹ ni o, àtọ̀sí ni o, oyún òjú ni o, àìrọ́mọbí ni o, àìróyún lé ni o, àìlèṣe dáadáa lọ́dọ̀ ọkọ, àìlèṣe dáadáa lọ́dọ̀ ìyàwó ẹni, àti àwọn àìsàn oríṣiríṣi, ọgbẹ́ inú, ìfúnpá gíga, rọpárọsẹ̀, oríṣiríṣi àìsàn tó bá ń bọmọ ẹ̀dá wọ̀ yá àjà. Ilé-iṣẹ́ S2 Ultimate Herbal International, mo fi ọwọ́ wọn gbáyà, mo sì fi ọwọ́ wọn sọ̀yà torí pé mo ti yẹ̀ wọ́n wò,
mo sì bá wọn bẹ́ẹ̀ wípé iléeṣẹ́ tó mọ ojúlẹ̀jà tewétegbò òun ni iléeṣẹ́ S2 Ultimate Herbal International. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wọ́n bá wọn sọ̀rọ̀ òun náà lẹ tí wọn ò lójú mọ́ máwòrán yín yẹn. Ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀, ẹ ṣàlàyé fún wọn tó bá ń ṣe yín. Kò sí àìsàn tí ó ń sọmọ ẹ̀dá lókè pẹ̀ tí wọn ò ní oògùn fún iléeṣẹ́ S2 Ultimate International. Bó ṣe lẹ̀ yìí lẹ̀ wà ìyẹn ní Nàìjíríà bọ́dẹ̀ sí òkè òkun lẹ́yìn wà, ẹ̀yin sáà pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bí ó ṣe máa jẹ́ bí ó ṣe kàn yín lára ẹ̀ẹ́jọ sọ tí mo sì mọ̀ pé ìrọ̀rùn òní yóò bá dé. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì. Lẹ́yìn náà bá wá ní nǹkan tẹ́ fẹ́ bá wa sọ tàbí tẹ́ fẹ́ bi wá léèrè lórí ètò yìí níkànnì yìí tàbí lórí iléeṣẹ́ S2 Ultimate Herbal International, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ní 07063291779 07063291779. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì.